níbi táwọn eléyìí tí ń jí wáyà iná ìjọba ká lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́. àwọn àgbà bọ̀ wọ́n ní ọjọ́ gbogbo ní tolè ọjọ́ kan ní tolóhun. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ rí fáwọn jàgùdà ikọ̀ ẹlẹ́ni méjì kan tó jẹ́ pé wáyà iná ìjọba ìpínlẹ̀ Èkó làwọn nífẹ̀ẹ́ sí jù láti máa jíká nígbà gbogbo, ṣùgbọ́n tí ọwọ́ padà tẹ̀ wọ́n láìpẹ́ yìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣàlàyé pé wọ́n ti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn méjì kan, Chris Abu ẹni ọdún 25 àti Paul Phillips ẹni ọdún 25 tó jẹ́ pé wáyà iná ìjọba ni wọ́n máa ń jíká nígbà gbogbo. Aláròyé gbọ́ pé wáyà iná ilé-iṣẹ́ kan tó ń pèsè iná mọ̀nàmọ́ná fáwọn aráàlú Èkó, ìyẹn Ìkẹjà Electricity Distribution Company IKEDC, ni àwọn ọ̀daràn ọ̀hún lọ jíká ní nǹkan bíi aago 2:30 ọ̀sán ọjọ́ 18 oṣù kejì ọdún yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ ajé Monday ọjọ́ 19 oṣù kejì ọdún yìí sọ pé àwọn aláṣẹ iléeṣẹ́ mọ̀nàmọ́ná ọ̀hún tí olú iléeṣẹ́ wọn wà lágbègbè Aláùsá nílùú Ìkẹjà ni wọ́n pe àkíyèsí àwọn ọlọ́pàá sí iṣẹ́ láabi táwọn ọ̀daràn ọ̀hún ń ṣe lọ́wọ́, táwọn agbófinró sì tètè lọ síbẹ̀. wọ́n bá àwọn ọ̀daràn méjèèjì níbẹ̀ tí wọ́n ń jí ọ̀pọ̀ wáyà ńláńlá tí ń ṣe ti iléeṣẹ́ náà lọ́wọ́. yàtọ̀ sáwọn wáyà iná tí wọ́n ti gé tó wà lọ́wọ́ wọn, wọ́n tún bá onírúurú àwọn ohun èlò tí wọ́n ń lò fún iṣẹ́ ibi wọn lásìkò tí wọ́n fọwọ́ òfin gbá wọn mú. Alukoro Hundeyin ní láìpẹ́ làwọn máa fojú wọn balẹ̀ ẹjọ́. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.